Hello sir. Hello bàbá. Àṣàntó bàbá. Kò ní bàjẹ́ bàbá mi. Ẹ ṣeun wá. Ẹ kú ètò sà. Ó ga bàbá mi kò ní bàjẹ́. Ọlọ́run ní jẹ́ parẹ́, Ọlọ́run tó tẹ̀yìn náà. Àmín. Ọlọ́run ní jẹ́ ìjábọ̀ lára, ẹ mọ̀ mọ̀ sí bàbá. Àmín. Ẹ ní parẹ́. Àmín o. Àtẹ̀yìn àtàwọn tí ń fẹ́ràn yín ẹ ní parẹ́ láíláí. Àmín bàbá. Àtẹ̀yìn àtàwọn tí ń gbọ́ ètò yín ẹ ní lọlẹ̀ láíláí. Àmín bàbá. Àtẹ̀yìn àtàwọn tó jólólùfẹ́ yín ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú láṣẹ Ọlọ́run. Àmín. Ogun ayé ò ní borí kò ní borí àwọn tẹ̀bí àlùbáríkà Ọlọ́run kó láyé lọ́wọ́. Àmín bàbá. Sẹ́rí gbogbo ọ̀rọ̀ yẹn kò sí Saheed ló kì í ṣe pọ́lọ́pàá mú Saheed. Wọ́n ti kọ́kọ́ kọ pẹtíṣẹ̀ kan mọ́ lọ sí pàǹtí. So ó wá pè mí pé àwọn ọlọ́pàá kan pè ó ní pàǹtí mo ní kọ́mọ̀ ti lọ bẹ̀ kókó fún mi ní fóònù nọ́mbà ọlọ́pàá yẹn. Mo lè gba nọ́mbà yẹn mo pa àwọn ọlọ́pàá yẹn wọ́n ní àwọn kẹ́kọ̀ọ́ pẹtíṣẹ̀ mọ́ ọ̀gẹ́ náà mo sábà bá ọ̀gá ẹ̀ sọ̀rọ̀ èsì yẹn mo bá sọ̀rọ̀ ìfẹ́ dàpọ̀ lórí afẹ́fẹ́. Ó wá ní kí n sọ pé òun ọ̀mọ̀pá burú mi nì mọ́láburú mi nì. Ó ní òkè kíní kọ́ yọjú sóhun gbà yẹn ìgbà tó lè yọjú sí ìyẹn kan fagi lọ́rọ̀ yẹn pé ọ̀rọ̀ fábà nínú àwọn bómi ń bú ọkọ̀ yẹn ò sọ̀rọ̀ mẹ́ra ìyẹn ní kó máa lọ. Bọ́ òmùgọ̀ tí Saheed fi kún ni pé bó ṣe kó ń bẹ̀ yẹn àwọn ọ̀sán tù pè. Èmi ti wà lọ́nà Ẹ̀kútọ́nù ń gbà yẹn mo fẹ́ lọ gbé mọ́tò kakọ̀ wá sọ fún mi pé sọ́ńtù kan tún ti pè ń ó kàn lọ bẹ̀ fúnra ẹ̀ ó rò pé ó sọ ọlọ́pàá Nàìjíríà lọ́lọ́pàá lóye ó rò pé bóun ṣe lọ sí pàǹtí yẹn tóun kó ń bẹ̀ kọ̀mọ̀kan ti dẹ tàkúté ọ̀ràn lẹ̀ fúnra wọn ní sọ́ńtù yẹn ń bẹ̀ yẹn ó kàn lọ bẹ̀ kò sọ fún mi tòǹpà tó débẹ̀ wọ́n múlẹ̀ ń bẹ̀ wọ́n ní kọ́kọ́ statement wọ́n tàn tòǹpà tó wá di nǹkan bí aago àwọn yẹn ń pe nọ́mbà mi ọ̀gẹ́tì mi ìgbà tó wá di nǹkan bí aago 6 sí 6 àbọ̀ mi ti wà ń Kútọ́nù. So bí àfa kan ṣe pè mí nìyẹn pé àfa àti ògbà gbó nọ́mbà ní bàbá Ìgbòho mọ́ nìyẹn àwọn ń pe nọ́mbà Saheed látàrọ̀ pé kò lọ àmọ́ ní ó lọ sí pàǹtí wọn làwọn gbọ́ pé ọ̀dẹ̀ ti kúrò ń bẹ̀ wọ́n làwọn náà gbọ́ yẹn mo náà kọ̀pẹ́tẹ̀ kan mọ́ ń bẹ̀ pé mo dẹ̀ ti wáyé jù yẹn wọ́n làwọn náà gbọ́ bẹ̀ pé bọ̀ àti gbà tó ti délé tó lóun fẹ́ sùn yẹn làwọn ti wá ń pè padà nẹ́ẹ̀bẹ̀ ò lọ́mọ́ máa ní kó kí wọ́n jẹ́ kí n pe ọlọ́pàá tí mo ní kó máa tẹ̀lé ẹ̀ ṣùgbọ́n tí mo pọ̀ ọlọ́pàá yẹn nínú ilé lòun filẹ̀ sí pé òun ti gbẹ̀rù òun lọ pé ó lóun fẹ́ sùn. So ìyẹn ni èmi àti àfáà yẹn sọ lọ bẹ́ẹ̀ nìkan ṣe pè mí wọlé nìyẹn kan ti múlẹ̀ sí so bẹ́ẹ̀ nìkan ṣe pè mí nìyẹn bẹ́ẹ̀ nìkan ṣe pè mí nìyẹn wípé wọ́n ti múlẹ̀ ní sọ́tù yẹn kí ló ṣe àṣà akọ́tà àtàwọn ẹ̀dá náà mọ̀ Nàìjíríà lájọ wà náà aróko tó bá lò mọ̀ yẹn gbẹ́ ni ọmọ àbí abẹ́sà bá akọ́tà àtàwọn ẹ̀mí àti Kazeem Eletu wọ́n sà fún ní gbogbo fóònù nọ́mbà ẹ̀ pé kọ́ ọmọ báwọn ẹ̀ sọ̀rọ̀ wọ́n fi ilẹ̀ ìjọ ẹni kó padà wá nígbà tó di jọ́kejì wọ́n náà ń gbé lọ kóòtù láàárọ̀ ọmọdé tó ń fi bọ́ ni pé kò sọ fẹ́mi mọ́ mo pè mo ní sọ ní lọ́ọ̀yà torí Kútọ́nù lèmi wà ó ní ẹ̀gbọ́n mi mọ́ mo ti àríjì lọ́ọ̀yà mi àti lọ́ọ̀yà àtijọ́ ń lọ bẹ̀ láàárọ̀ jọ́kejì yẹn so lọ́ọ̀yà tó mú yẹn kọ̀ ká tébù ọyẹ kí lọ́ọ̀yà yẹn ká pé ọkà tébù lọ́ọ̀yà kó ti bá àríjì àwọn sọtí tí ó gbà béèlì yẹn tí ó fi sọtí lẹ̀ ìgbà tó ń dọ̀hùn adájọ́ filẹ̀ kó máa lọ tiẹ̀ bọ̀kọ́ wẹ́ nìkan tó máa ṣe sọtí fún so wọn ò rí ẹni tí ó ṣe sọtí nílẹ̀ fi ṣùgbọ́n àmì ẹ̀jọ́ yẹn bàbá ẹ sọ fún wọn pé gbogbo ẹni tí wọ́n bá mọ̀ kán lọ bá wọn mo ti wà Nàìjíríà báyìí mo ti wà lọ́nà Èkó Saheed ó ṣe program nígbà tí wọ́n fi tó 12 lọ́la ó ti bọ́ sí program kán lọ bẹ́ẹ̀ tí wọ́n bá mọ̀ mo fọlọ́ tọ́lẹ̀ mi búra Nàìjíríà lájọ wà náà èyàn lè búra èyàn èyàn lè búra èyàn onítùmọ̀ tó bá ṣe ohun tí ọ̀dà ayé máa sọ ohun tó ṣe yóò dáa kẹrin ogunlẹ́lẹ́rí tẹ́lẹ̀ pẹ́ fẹ́ sàsí ẹlẹ́fẹ́ sàgùsí yóò kù ọ̀rẹ́ ẹ̀ wà ń lé aníkọ́ wà ń lé ẹ̀ sàgùsàgùn ogun sí ẹ̀kan nígbà tí àṣẹ èmi ọ̀jẹ́ mọ̀kún ò lé kálẹ̀ àwọn dé àfáà tí wọ́n lé tán lóògùn ogunlẹ́bí lérí ogunlẹ́kẹ́ sàsí kẹ́ sátírà kẹ́ sàfìrákù tẹ́bẹ́tà. ẹ wá ń lọ ń dọ́gbọ́n àyíkiri àwọn wèrè tó ní wọ́n ti dàrú wọ́n á lọ́wọ́ à ń kirikiri ṣé kirikiri kí sọ́pà yẹn ni àbọ̀rọ̀ àbọ̀jalè àwọn olórí Nàìjíríà tó ń kówó jẹ gan ò sí kirikiri. olórí burúkú làwọn ẹlòmíín ẹjẹ kí ló fẹ́ fa kirikiri. bàbá à ń gbọ́ yín. bàbá ẹ fọkàn balẹ̀ bẹ́ẹ̀ ṣe wà lẹ́yìn rẹ̀ yẹn Ọlọ́run ò ní padà lẹ́yìn náà nígbà tí wọ́n fi tó aago 12 ọ̀la tí Saheed bá mọ sọ̀rọ̀ lórí yóò ṣe bẹ̀rẹ̀ sí bú wọn kò bú wọn tẹ́lẹ̀ yẹn bàbá o kò bẹ́ẹ̀ nìkan kan o ó ṣẹ̀ṣẹ̀ máa ń kọ́ mọ bú yálà ya anybody kò sí nǹkan táwọn ṣe Nàìjíríà lájọ wà wọn ò lè ṣe nádà wọn ò lè ṣe nǹkan wọn ò lè tú wàláì wọn ò lè ṣe nádà ọmọ Nàìjíríà jọ ni wọ́n ní kọ́ pa wá rẹ̀ mọ́kọ́ mọ́sí tí ọ̀dà mọ́sí ohun táyọ̀ bínú sí ẹ mọ́sí ohun táyọ̀ nífẹ̀ẹ́ sí tọ́ba ṣe ohun táyọ̀ nífẹ̀ẹ́ sí ayé máa sọ́nà kí ló fẹ́ sí. èmi yẹn ṣe mùsùlùmí Christian ni mí
bọ̀ gbogbo wa pálapàla tí ẹnìsìn ọkọ̀ tó pẹ̀lẹ́ lẹ́ni ọlọ́run mùsùlùmí ẹgbẹ́ ọwọ́ lọ fọlọ́pàá mú yàn àwọn akẹta ṣe mùsùlùmí kẹta alájọ́ ọmọ líle yẹn kọ̀sẹ́ tó lè mú fọlọ́pàá mú orí sẹ́yìn òkì bú àwa ni ṣé wọ́n ń bú àwa ni ṣé wọ́n èèyàn ń sẹ̀wá ni àwọn ẹ̀yàn tó wọ́n máa bú wa ara dáhùn ni ìgbà tí mo pé ọ̀rọ̀ yìí ló sọ kò lè sọ lójú mi kí wọ́n ní tọ́kàn mi pẹ̀lú tiẹ̀ bọ̀ àtòun o àtàwọn tó ń bẹ lẹ́yìn yẹn tán ti ń pọ́nlé tí wọ́n jọ ń bẹ lẹ́yìn wọn jọ ṣòfò ní wọn jẹ́ kankan bàbá wọn jọ jẹ́ kankan mo fọlọ́ tọ́lẹ̀ mi búra fún yín àtàwọn tí ń bẹ lẹ́yìn ẹ̀ wọn jọ jẹ́ kankan atẹ́gùn ni wọ́n atẹ́gùn ara oko tó ló mọ yẹn ẹgbẹ́ ẹ̀ ní ọmọ Saheed ó bẹ̀rẹ̀ sí í bú wọn látọ̀la lọ màá dúró ti pé máa bú anybody nínú ilé mi màá fi ṣe kó máa bú ìyá anybody ìwọ tó bá ti mọ̀ pé wọ́n ń ṣe jìbìtì ó ń ṣe 419 àfa àwọn jìbìtì ní ẹni kọ́ pa wá jìbìtì rẹ mọ́ ẹ mọ̀ pé gbogbo wọn orí ìkàkẹ́ jẹ mọ́ àwọn àfa yẹn ojú àwọn yẹn ti là ọlọ́pàá kan ò ní ṣẹ́ṣe mọ́ ṣé mo fẹ́ gbà kan àmọ́ ọlọ́mọ ọlọ́pàá pé àfa kan lù mí jìbìtì àfa kan gbowó lọ́wọ́ mi bọ́ gbogbo yẹn ò sí mọ́ ó wá dùn wọn àfa kan tó ṣe nǹkan bí àfa yẹn láyé ni àfa Labib ṣé mo fẹ́ bí àfa Labib àti Saheed ṣe ń bára wọn fà tó Labib yẹn tó lọ kó àwọn kéwù jọ pé ká mọ ṣàdúrà fún Saheed Shittu pé agbára ọ̀tá ọ̀gbọ̀dọ̀ ká mo fọlọ́ tó mi mo fi búra fún yín àfa Labib ní kí wọ́n mọ sí àdúrà fún Saheed Shittu pé agbára ọ̀tá ọ̀gbọ̀dọ̀ ká ẹ bá fà nìyẹn ṣé Saheed ò bú ní Saheed ọkọ̀ rẹ̀ jẹ́ kó tó ń ṣe ọ̀dà ni ọ̀rẹ́ wọ́n ní ó tún wá ń pè mí pé bàbá ẹ kó òǹkú tọ́nu ẹmọ bọ́ Nàìjíríà wa mú Saheed kó ń bẹ̀ yẹn kọ̀ọ̀kan ilé àfa yẹn ó jọ mí lójú gan àfa Labib yẹn jọ mí lójú gan ni o ṣé bá fà ní náà Saheed sẹ́ náà Saheed bú náà kọ̀dẹ̀ jísòrò ó tún wá ń pè mí bẹ́ẹ̀ ni bàbá Buhari Musa yẹn àfa Buhari Musa fẹ́ pè mí pa ó sì pè mí lálẹ́ àná pé so o ti dé Nàìjíríà Sunday mo ní bàbá mo ti dé Nàìjíríà báyìí mo lọ bẹ̀ báyìí lọ́mọ́ mo ń kó bẹ́ẹ̀ mo ní mo ti ń lọ bẹ̀ bàbá ẹ̀ fọkàn yín balẹ̀ mo ní mo ti ń lọ bẹ̀ báyìí lẹ́nìí bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí tọ́mọ ẹni tẹ́ bá mọ̀ lẹ́kọ̀ọ́ ẹni kọ́ wá wò mí lóòótọ́ ẹ̀ tí mo sùn sí kò sọ̀rọ̀ ńbẹ̀ Saheed kó ń bẹ̀ láàárọ̀ la gbogbo ìtàn ṣe wọ́n ṣe fíìmù ni wọ́n jọ ń ṣe magic Yorùbá fíìmù náà jọ ń ṣe ní Nàìjíríà dájọ́ wà ájọ mọ́ lágbára ní náà kò sí ẹ̀kan bẹ̀ náà sẹ́yìn àwọn àfáà tí wọ́n ṣe kéèbù ni àwọn bàbá tó ń pèlè lẹ́bọ̀ tó ń pè eléégún làwọn bàbá tó ń pè wọn lólòsà ẹ̀mí ló làwọn bínú sí wọn àbólòsà kọ́ làwọn bàbá tiwa ni olóòsà bàbá tèmi sẹ́yìn òbólòsà rí ẹ mọ̀ bú àwọn bàbá ẹ mọ̀ gbé wọn sépè ẹ mọ̀ sẹ́ pé ajẹbọ ni wọn ẹ mọ̀ sọ rárá dáadáa àmọ́ yàfa ti ń pè mí lájẹbọ sẹ́mi dáhùn ní kílọ́kàn mi kémi ní alọ́bọ̀lọ́pàá mú igi bàbá yẹn sẹ́mi lè máa fa ara èmi ò tẹ́ ní bọ́lọ́pàá mú yín ìsọjọ́ tẹ́ kù fún yín kí n tẹ̀mí pẹ̀lú ọlọ́pàá nítorí tẹ lọ gborí ètò láàlú tí bẹ̀rẹ̀ sí sáà nǹkan burúkú sí ọ tó ń jáde láyé lójijì èmi mo máa sọ pé àfa àtọ́bá lòun ní fèrè àkùkọ sàtì mi kí n tẹ̀mọ̀ pé àfa yìí sàtì mi ìsọjọ́ tó kù fún ọ ni ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀kan ẹ wá ń jalè 419 gbogbo wọn 419 pápátá olórí burúkú náà mọ̀ ẹ̀wà ń dọ̀wọ́lẹ̀ ọ̀hún àlẹ̀ torí pé ọmọ yẹn ń jásẹ́ lé wọn lórí ọmọ yẹn ń tà sírí wọn ní òdùn ọmọ yẹn tú àṣírí wọn gidi ni o wọn ń bínú yà wọn ṣe orí burú bàbá ẹ fọkàn balẹ̀ Ọlọ́run nípa ẹ wo mo tún ti nífẹ̀ẹ́ yín mọ̀ báyìí Ọlọ́run nípa lẹ́yìn láéláé Saheed ọba ẹ sọ̀rọ̀ lọ́la ẹ̀ẹ́dì lọ́la ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ lọ́la gẹ́gẹ́ lọ́sẹ̀ bẹ̀rẹ̀ wèrè pẹ̀lú wọn báyìí lọ́la òde yìí ẹ ní jábọ̀ bàbá ẹ mọ̀ mọ́ sí ni ẹ̀yin àtàwọn tí ń fẹ́ràn yín ẹ̀ ní parẹ́ láéláé gbogbo àwọn olólùfẹ́ yóò ní lọlẹ̀ láéláé ẹ mọ̀ bí ó tó yẹ lọ bàbá ẹ fi wọ́n lẹ̀ Christian lèmi èmi fẹ́ràn Saheed ọmọ mi nẹ̀ mo rẹ̀ wà lẹ́yìn ẹ̀mí kéni mo ti dé Nàìjíríà báyìí wàhálà mi fọlọ́ mbura Èkó mo ń lọ báyìí Èkó yẹn gẹ́gẹ́ mo ń lọ báyìí àárẹ̀ Musa yìí ti dé báyìí láàárọ̀ la àlùbáríkà àwọn tọ́lọ̀ ń kulẹ̀ lọ àjọ dé báyìí lọ́la Saheed báyìí wọn ò rí báyìí pé Saheed ti wà lé gbogbo àdá báyìí lọ́la kò sí ẹ̀kan bẹ́ẹ̀ náà èmi tún sọ ọmọ kó tún lè lọ múra sí dáadáa kọ́mọ̀dé máa ń pẹ́ ọ bá wọn lójijì ẹ sọ pé Ìgbòho ti dé mo ti dé sí Nàìjíríà báyìí àjọ dé báyìí lọ́la Saheed ni ní ìfẹ́ kó bá wọn lójijì pé gbogbo tó máa ń mọ̀ tán fẹ́ lọ bá wọn lẹ̀ nígbà tí ọ̀pá tí ọ̀jalè tí ọ̀rọ̀ fọ́nbà ni nà yẹn lè jọ búra èèyàn fọ́nbà ni mo lè bú ọ kó o bú mi ìwọ náà bú mi kájọ mọ́ búra wa kò ní túmọ̀ náà fọ́nbà yẹn sọ̀rọ̀ bù ni ẹ sì bẹ̀rẹ̀ ẹ̀ láàfọ̀ Ọlọ́run tí ń pọlọ́pàá mú yàn ẹ̀mẹ́ ló là níbi fọlọ́pàá mú yàn tó jáde láyé àbí ọ̀sán ọlọ́pàá láyé àníbi ni ẹ̀mẹ́ ló Jésù fọlọ́pàá mú yàn tó kú rọ́bìs lẹ́sìn òsì náà ń ṣe òsì rọ́bìs àgbà ń gbé ká mọ̀ pé kí n pa àfa mo lé mi ó pe àfa kẹ́ kí n bẹ àfi kí n kú kí n pe yẹn bẹ̀bẹ̀ èmi bẹ́ẹ̀ yẹn ẹnu tí mo fi ń bẹ lọ́mọ mi bẹ́ẹ̀ yẹn èmi mọ́ fẹ́nu mi bẹ lọ́mọ fi bẹ̀ yẹn mo lu gbogbo agbára tó bá ń dè mí náà mọ́ ta kájọ mọ́ ta yọ́sà rẹ̀ nìkan kò sọ̀rọ̀ mbẹ́ bàbá ẹ ní parẹ́ bàbá ẹ ṣe mo dúpẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run wà lẹ́yìn ẹ ní jábọ̀ mo ń lọ bẹ̀ báyìí mo ti ń lọ bẹ̀ báyìí.